so òfin tó fi ṣe jàmbá ni wọ́n fẹ́ tọwọ́ bọ̀ òfin tó fi ṣe jàmbá wọ́n fẹ́ tọwọ́ bọ̀ èèyàn wọn ni Jackman wọ́n á lè kojú Jackman nítorí èèyàn wọn ni ọ̀rẹ́ tímátímá wọn ni so ọ̀rẹ́ wọléwọ̀de wọn ni so fún délé yìí tí wọ́n bá fẹ́ lo òfin lórí pé bá tọrọ ẹ̀sìn ni wọ́n fẹ́ fi bọ́ fún Tani Olohun wallahi uqsimu billah a ní sọ́pọ́tì Tani Olohun torí ó lẹ́tọ̀ọ́ sí ìjì Allah ọba dẹ́dà so ṣùgbọ́n wọ́n consider àwọn nǹkan kọ̀ọ̀kan tó sọ ọ̀rọ̀ tó sọ nípa Sheikh Suleiman Farouk Oníkíjìpá wọ́n gbọ́dọ̀ consider rẹ̀ ǹjẹ́ ohun tí Sheikh Suleiman Farouk Oníkíjìpá polówó ǹjẹ́ Islam ni tó bá jẹ́ Islam ni that is kí ni wọ́n fẹ́ fi àjẹ́ sí lórí ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́tọ̀ sí wípé ojú Al-Qur'ani ó dẹ̀ ṣe kí ni ó dẹ̀ ń bú ànábì ọ̀sálàmù tó bá fẹ́ ṣe yẹn náà àwọn Jackman náà ó wọ̀ á sì kọ́ ẹ̀rí kalẹ̀ fún wọn ẹ̀rí ń bẹ Jackman sọ pé ànábì ń sa nákàlí. So quick one, among all these Alfa Ilorin, I guess we still have some good Alfas that are saying the truth. We still have some good Alfas that are saying things the way it is. I just want you guys to watch this video, and I believe you're gonna like appreciate this Alfa, because this man is actually telling the truth and is calling those who he's supposed to call out, is calling them out. Tẹ́ bá sọ pé ẹ̀sìn Ọlọ́run Quran lẹ fẹ́ lò, ẹ máa lo Quran kẹ́ dojú kọ Quran. Tẹ́ bá ti wá ń yà sí ìdí ọ̀nà táwọn oníṣẹ̀ṣe ń lò, tẹ́ bá sọ pé fẹ́ mix ẹ̀ papọ̀ ní pé kí àwọn oníṣẹ̀ṣe gbọ́dọ̀ mímọ̀ nǹkan tó ń lò, ẹ̀yin lẹ fẹ́ máa lo ẹ̀ tó fẹ́ máa jáfa. Mo rò pé yẹn ó wà somehow. Just listen to this Alfa and go lecture ke just tell me what you felt about his own review about all this. So òfin tó fi ṣe jàmbá ni wọ́n fẹ́ tọwọ́ bọ̀ òfin tó fi ṣe jàmbá wọ́n fẹ́ tọwọ́ bọ̀ èèyàn wọn ni Jackman wọ́n á lè kojú Jackman nítorí èèyàn wọn ni ọ̀rẹ́ tímátímá wọn ni so ọ̀rẹ́ wọléwọ̀de wọn ni so fún délé yìí tí wọ́n bá fẹ́ lo òfin lórí pé bá tọrọ ẹ̀sìn ni wọ́n fẹ́ fi bọ́ fún Tani Olohun wallahi uqsimu billah a ní sọ́pọ́tì Tani Olohun torí ó lẹ́tọ̀ọ́ sí ìjì Allah ọba dẹ́dà so ṣùgbọ́n wọ́n consider àwọn nǹkan kọ̀ọ̀kan tó sọ ọ̀rọ̀ tó sọ nípa Sheikh Suleiman Farouk Oníkíjìpá wọ́n gbọ́dọ̀ consider rẹ̀ ǹjẹ́ ohun tí Sheikh Suleiman Farouk Oníkíjìpá polówó ǹjẹ́ Islam ni tó bá jẹ́ Islam ni that is kí ni wọ́n fẹ́ fi àjẹ́ sí lórí ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́tọ̀ sí wípé ojú Al-Qur'ani ó dẹ̀ ṣe kí ni ó dẹ̀ ń bú ànábì ọ̀sálàmù tó bá fẹ́ ṣe yẹn náà àwọn Jackman náà ó wọ̀ á sì kọ́ ẹ̀rí kalẹ̀ fún wọn ẹ̀rí ń bẹ Jackman sọ pé ànábì ń sa nákàlí ànábì ọ̀sálàmù ń sa nákàlí ẹbọ ni nákàlí uqsimu billah nákàlí ẹbọ ni kìí ṣe Islam nákàlí kúfùrù ni kìí ṣe Islam ànábì ń sa nákàlí Jackman sọ lẹ́nu rẹ̀ so tó bá fẹ́ mú Tani Olohun lórí pé Tani Olohun bú ànábì mudirul markaz babalágége wọ́n ń ṣe àdísù tú pẹ̀lú àìgbọ́yé tí wọ́n gbọ́ àdísù yé wọ́n ń ṣe àdísù tú wọ́n sọ pé ànábì sálàmù ṣe zina so Jackman nílọrin náà ni ń sọ wípé àwọn sàábé ànábì kan bẹ tó yá sípò ti dájú tí wọ́n wọ̀ná ṣùgbọ́n àwọn ò ní wọ̀ná ipe kò sáfà kan tí ó wọ̀ná ipò Ọlọ́run bò dáná fún àwọn táwọn jẹ́ àfà Jackman yìí náà ní sọ bẹ́ẹ̀ ainal adil ibo ni dédé wà ṣe torí pé ala annahu da'a annahu kafir wa annahu mushrik torí pé òun sọ pé òun ti di kèfèrí òun ti di mushrik so fana'fu an ahula awa mojuko fáwọn eléyìí kalla thumma alfu kalla so tó bá mú Jackman wọ́n mú Jackman sọ pé àwọn sàábé ànábì kan bẹ tó sí pé ó ti dájú pé wọ́n wọ̀ná so isi ń fi ìwọ aljanna nílẹ̀ fúnra rẹ̀ àti fún àwọn bàbá rẹ̀ nílọrin náà man humus sahaba wa min abayina man yushbihu ahula ṣe ń bẹ náà àwọn bàbá ńlá bàbá wa tó jọ àwọn sàábé ànábì ni wa man sabba sahabata faqad sabba rasulullah so ẹni tó bá fi lè bú àwọn sàábé ànábì ó ti bú òjíṣẹ́ Allahu subhanahu wa ta'ala so tí ọ̀rọ̀ ẹ̀sìn wọn bá wọ̀ wallahi nǹkan bẹ táyẹ̀ ń jú lọ́pọ̀lọpọ̀ àyàfi tó ń bá ṣe àbòsí ni so ohun tẹ́mi dẹ̀ ní tó fẹ́ ṣe yẹn àbòsí mo ti ń wò pé àbòsí wà nù ohun tó fẹ́ ṣe àfi tábà tanra wa lókù àwọn òsìṣẹ́ tá àti tẹ́ ẹnì kankan so
a ṣetán àti tan ẹ̀dá kankan a ṣetán àti máa dọ́gbọ́n fẹ́ dá kankan wallahi naqul ala ma bada lana min alhaq so a sọ òdiwọ̀n tó bá fojú hàn tó bá clear sí wa nínú ọ̀rọ̀ a sì fi okúlẹ̀ fún lọ́ba dẹ́dà Alfa Oniyawometa kò bójú mu. bó bá kí mi jùlọ bí ìgbà tí ìnìgbà ládàá lọ́dọ̀ ọlọ́mọ ní ìjọ lójú mi ṣùgbọ́n àwọn kan ṣe àwọn kinní wọ́n rò pé àwọn èèyàn báyìí ní kinní kan ní nǹkan kan ní iṣẹ́ ńlá òun ni wọ́n ṣe ẹ mọ̀ ṣe rí mọ́ wúrọ̀ wípé bóyá tó bá lẹ́nìkan tó bá kọ̀ nǹkan kan bóyá ó rẹpísẹ́ǹtì Ahlus-Sunnah wal Jamā'ah o kò síbi kankan tá a ti ń ṣe mítìn o ó ń sọ tọ̀dọ̀ tiẹ̀ ní o èmi náà dẹ̀ ń sọ tọ̀dọ̀ tèmi. adúpẹ́ fọ́lọ̀ wọn ọba tẹ́yìn sọ pé tọ̀dọ̀ tí yín lẹ̀ ń sọ so tọ̀dọ̀ tí yín tẹ̀ wá ń sọ ó ti ní àbòsí nínú ó ti ní jàǹbá ẹ̀sìn nínú nítorí àwọn ògo Ìlọrin yìí nìsín àwọn ògo Ìlọrin yìí nìsín ohun tí wọ́n dálẹ̀ wọ́n tún fi jà súnà nẹ́bì lógun lápá kan wọ́n tún fi ṣe kíni wọ́n fi jà súnà nẹ́bì lógun lápá kan so ṣebí wọ́n ń sọ yí pé ẹnikẹ́ni tó bá ti bú àwọn bàbá wọn nílẹ̀ Yorùbá kódà tó bá ti bú tẹ́lẹ̀ gan àwọn ògbè kán lọ gbé Saheed Shittu ṣebí Saheed Shittu wà Nàìjíríà ṣé Saheed Shittu kò bú ọba Ìlọrin ni kò ṣépè fún wọn ni tọ́ba Ìlọrin bá ṣáà ìṣeṣẹ́ pẹ̀lú ẹ kó máa ṣẹ́ fún wọn àbẹ́ ìbúlókù kó máa bú wọn kó lọ gbé Saheed Shittu ṣòpó wà Nàìjíríà ká ní lóòótọ́ ni àwọn múrímbàdígà ń sọ ipe ẹni tó bá ti ṣe tẹ́lẹ̀ tó bá ti bú àwọn bàbá wọn tẹ́lẹ̀ so ẹ mọ̀ pé ní ìsìn wọn sọ pé ẹni tó bá ti fèsì fún àwọn bàbá wọn lórí ọ̀rọ̀ ìmọ̀ nítorí àti múrímbà orúkọ àwọn nǹkan tó bá jáde lọ́la tó bá sọ ohun tí ò yẹ nínú ẹ̀sìn Ọlọ́run ọba lọ́la lórí social media yóò gba ẹ̀sìn rẹ̀ kó pé ẹ̀sìn yẹn ṣe ti lọ́rin ẹ̀sìn yìí ìtàlọ́ ọba dẹ́dà ni so bọ̀ ohun tí wọ́n ń jà fún ni pé ẹni tó bá ti bú bàbá àwọn Saheed Shittu bú ọba lọ́rin náà kó lọ gbé ṣèbí ń bẹ lẹ́kọ̀ọ́ ṣèbí Saheed Shittu ń bẹ lẹ́kọ̀ọ́ tó bá yá sí pé lóòótọ́ ni múrímbàdígà sọ pé ẹnikẹ́ni tí ó bá ti bú bàbá wọn tẹ́lẹ̀ o kódà tó bá ti bú tẹ́lẹ̀ ipa àsìkò rẹ̀ tó ẹ̀kọ́ gbé ń tọ̀hún ẹ̀kọ́ lọ gbé Saheed Shittu ṣe bó bú bàbá wọn ṣé kò bú Sheikh Ajani Bello ṣé kò bú bàbá yẹn ni ó bú wọn náà ó bú wọn náà so kọ́ lọ gbé Saheed Shittu kọ́ lọ arrest Saheed Shittu but wọn ní ṣe nítorí wallahu a'lam ẹ ti jọ lẹ̀dípọ̀ mọ́ wọn ni ọ̀rẹ́ Saheed Shittu wà lára wọn ìyẹn Alfa Fulani wọn ní gbé so kí wá ní òdodo tí ń bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe wa kunu ma'a as-sadiqina lọ́bàá ẹ̀dà sọ ẹ wà pẹ̀lú àwọn olódodo so ẹ máa wá wo ohun tí wọ́n dálẹ̀ yìí sí wọ́n tún fi jà súnà nẹ́bì lógun but àwa ṣe tán láti yá sí wípé ìkéyìí ohun tẹ́ bá ṣe láti fi jà súnà nẹ́bì lógun àwa ṣe tán àti kojú ìkéyìí wàhálà táwọn èèyàn bá fi jà súnà nẹ́bì lógun so ohun tẹ́ sì dálẹ̀ ohun pẹ̀lú ohun tẹ́ fẹ́ ṣe ohun tó yá sí wípé wallahi tẹ́ bá fi ní àwọn Ahlus-Sunnah lára ẹ̀mí yóò lè má gbé má so ọlọ́run ò ní jẹ́ kẹ́ rí jà àwọn Ahlus-Sunnah wal Jamā'ah so ẹ wá sílẹ̀ Haúsá kẹ́ wá béèrè bí àwọn Sheikh Albani Zaria so bí àwọn àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn bí wọ́n ṣe kojú àwọn Boko Haram ní ìgbà táwọn Boko Haram fẹ́ máa fi ara ní àwọn àfáà Sunnah ṣebí àwọn wọ̀nyí náà ni wọ́n jókòó tó wọ́n sọ pé àwọn Ahlus-Sunnah Boko Haram ni wọ́n àbáwọn náà kọ́ ni tó mọ̀ sọ pé àwọn Ahlus-Sunnah ẹ̀yìn Ahlus-Sunnah Boko Haram ní àbọ́dọ̀ wọn lọ́rọ̀ tí máa ń wá sórí sọ́dọ̀ wọn kọ́ ni irọ́ ọ̀dọ́rú àwọn èèyàn báyẹn kọ́ ni ọ̀rọ̀ yẹn tí máa ń wá sórí àwọn Ahlus-Sunnah ni so kẹwàá máa sọ fáwa ní ìsìn pé kìnìkan kò ṣe fi wéra wọn nǹkan kẹwàá alhamdulillah tara yín lẹ́ ń sọ náà but èyí tó bá jábò sí ibẹ̀ tó ti níṣepọ̀ pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run ọba òun láàmú jáde fáwọn èèyàn nítorí ẹ̀ ní máa sọ fáwa ń sìn pé kí wọ́n má fi àwọn àfóúnjádà bí kí wọ́n má fi wé Tani Olohun kódà àwọn kẹ̀kẹ́ ń bẹ tó sí pé àwọn àfóúnjádà bí yẹn ṣe ti Tani Olohun bá yẹn gan ò lè ṣe náà tí ò lè ṣe náà àwọn ọ̀rọ̀ kan bẹ tí Jakmalu sọ lẹ́nu tí wọ́n bí eléyìn dá kó sọ nítorí kò tiẹ̀ mọ ibi tóun ti fẹ́ rí ní Tani Olohun ṣebí Jakmalu sọ pé ànábì sanákàlì á plé rẹ̀ fún yẹn má wọ́rì kò nídìí kí n fi ẹnìkan ṣàpèjúwe tó tóbi Ustaz Fọlọ́nṣọ́ kí alọ́ba ẹ̀dà kó bá ní ṣe dáadáa fún wọn kó tó di pé Ustaz Fọlọ́nṣọ́ alọ́ba ẹ̀dà ó ṣe ìdáyà fún wọn àwọn náà ń ṣe gbogbo àwọn kẹyìn náà tẹ́lẹ̀ náà kálọ́ba ẹ̀dà tó ṣe ìtọ́sọ́nà fún àfà wọ́n dẹ̀ ń wọṣẹ́ gbogbo gbà náà kò wá sẹ́nìkan tẹ́mi mà kò sẹ́nìkan tẹ́mi dámà àtà èmi gan tí mo jòkó yìí kó tó di pé alọ́ba ẹ̀dà ṣe ìdáyà kò sẹ́nìkan tí mo mà tó pe ara rẹ̀ ní àfà nígbà tí mo fi wà ń lọrin tó pe ara rẹ̀ ní àfà nígbà tí mo fi wà ń lọrin tí sì ń dálejò lóhùn
tí ò ní igbá ìmọ̀ wo yèpẹ̀ tí ò ní igbá ìmọ̀ tẹ́ yèpẹ̀ kò sí náà kún wá deny rẹ̀ wípé kò sáwọn ẹni tí wọ́n ń wo yèpẹ̀ ńlọrin náà tó wá wà torí pé wọ́n mú Tani Olohun ká wá neglect àwọn bẹ̀yẹn ni dọ́jà sí pé opportunity ti wọlé wá ká fi sọ pé eléyìí náà ò sínú Islam tẹ́ bá fẹ́ ṣe déédéé o kò sínú Islam tẹ́ bá fẹ́ ṣe déédéé o. sí àwọn èèyàn nìkan ní tàbá wà ní sharia country ṣé sharia country la wá wáyé téèyàn fi gbọ́dọ̀ sọ wípé wọ́n arrest ta lọ lọ́run wọn sì gbé àwọn àfáà yẹn ọ̀rọ̀ àbòsí ni ọ̀rọ̀ ẹni tó ṣe wípé ó kàn fẹ́ wò wípé bí ìgbà tí ò fẹ́ mọ dáadáa táwọn èèyàn tí wọ́n ṣe iṣẹ́ yẹn bóyá irú àwọn èèyàn tó rí wípé wọ́n jẹ́ tó rí wípé èèyàn báyìí ni wọ́n nǹkan ni wọ́n kò wá fẹ́ fi kinní yẹn yìn wọ́n. ẹ̀yin ṣe mọ̀ bẹ́ẹ̀ ṣe wà nú àwọn ẹni tí wọ́n ń sọ ṣe wà nú àwọn ẹni tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ náà nítorí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí nìṣẹ́ ó ti ní ṣe pọ̀ pẹ̀lú àníyàn ṣe wà nú àníyàn wọn ṣe wà nú àníyàn wọn pé wọ́n fẹ́ fi yìn wọn and whereas kí ni wọ́n yìn wọ́n fún ṣèbẹ́yìn náà admit pé wọ́n mú Tani Olohun torí ọ̀rọ̀ ẹ̀sìn náà ẹ̀yin náà admit náà tí ẹ bá ṣe torí ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n mú Tani Olohun fún kí ni wọ́n fẹ́ yìn wọ́n fún so nígbà tí Malam Yusuf Adépọ̀jù nígbà tí wọ́n fi gbé yes alunaka mi ò sọ nǹkan ọ̀kan báyìí nípa rẹ̀ kí n jáde sórí afẹ́fẹ́ kí n sọ̀rọ̀ lórí ẹ̀ ìyìn sì lè sọ fún wọn pé kílódé tí wọ́n lè ṣe kí ni kílódé tí wọ́n ṣe máa mú mọ̀dí nítorí pé èmi gbàgbọ́ yẹ pé wọ́n ń jà fún ìjọmọlúàbí wọn ni ìwọ ara wọn ni wọ́n ń jà fún Islam ò dẹ̀ takò ká jà fún ìwọ ara wa ó tí Islam support ni ẹ̀ Islam support ká jà fún ọmọlúàbí wa so torí ẹ̀yin lè takò wọ́n lórí ẹ̀ láyé ẹni tó bá takò wọ́n lórí pé wọ́n ṣe lè jà fún ìwọ wọn wọ́n ṣe lè jà fún personality wọn ó ń tọ̀ wọn ò gbọ́n ni so ìsì lè yìn wọ́n lórí ẹ̀ mọ̀dí tí mi ò lè fi yìn wọ́n lórí ẹ̀ kò fi ibi kankan kò fi ọ̀nà kankan so kò fi ọ̀nà kankan pa ẹ̀sìn lára torí ẹni ìṣẹ̀lẹ̀ yìn wọ́n lórí ẹ̀ kò sì fi ọ̀nà kankan lẹ́sìn kún torí ẹni mi ìṣẹ̀lẹ̀ yìn wọ́n lórí ẹ̀ so bí mi ò ṣe wá lè yìn wọ́n lórí ẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni ìṣe lè ṣe kí ni bẹ́ẹ̀ náà ni ìṣe lè bú wọn lórí ẹ̀ nítorí ohun tó ń lẹ́tọ̀ọ́ sí àti ṣe ni ìjọmọlúàbí wọn ṣe pàtàkì sí wọn náà ta ni ìjọmọlúàbí rẹ̀ ò ṣe pàtàkì sí a kàn ní ọ̀nà ìṣàmójúkò jura wa lọ ní náà so tọ́ báyìí nìsín Malam Yusuf Adépọ̀jù tó ń mú yes alunaka ǹjẹ́ a lè fi ìṣesí Malam Yusuf Adépọ̀jù tẹ́yìn gan fúnra lára yín tẹ́bà páyà Ọlọ́run bá tẹ́bà bẹ̀rù Ọlọ́run bá ǹjẹ́ a lè fi ìṣesí Malam Yusuf Adépọ̀jù a lè fi wé àwọn eléyìí náà ṣé Malam Yusuf Adépọ̀jù ń wo yèpẹ̀ ni so ṣé Malam Yusuf Adépọ̀jù wọ́n mú àwọn ológun aṣẹbọṣogun ṣé wọ́n mú wọn lọ́rẹ̀ẹ́ ni ṣé wọ́n mú wọn lọ́rẹ̀ẹ́ tímọ́tímọ́ ni ẹ̀sìn ìṣàbòsí ẹ̀sìn ìṣàbòsí ṣé kò sínú àwọn ẹni yìí tó já sí wípé òun gangan náà fúnra lára rẹ̀ ó ní àwọn ẹnì kọ̀ọ̀kan yìí ó ní wọn lọ́rẹ̀ẹ́ náà tí sì ń gba nǹkan lọ́wọ́ wọn ibo ló ti wá jọ mọ́ra wọn ẹ wá ń sọ pé ó dàbẹ̀ ni pé wọ́n fẹ́ fi iṣẹ́ wọn yẹn wọ́n fẹ́ fi yìn wọ́n ni nítorí ibi tó fọ́ọ̀lù sí kí ló dé tá fi yìn wọ́n á ṣe máa fi yìn wọ́n at the first place àwọn Ghana ti sọ pé kìí ṣe torí ẹ̀sìn ni wọ́n ṣe mú ipe ń bú àwọn bàbá wọn ó sì parọ́ mọ́ wọn so wọ́n sì lẹ́tọ̀ọ́ àti mú tó bá parọ́ mọ́ àwọn bàbá wọn ẹnìkan ò sọ pé kó má mú ẹni tó bá parọ́ mọ́ bàbá wọn so but ibi tó tún ti kàn wá òun ni pé nínú ọ̀rọ̀ tẹ́ni yìí sọ tó bá fẹ́ ṣe dédé nínú ọ̀rọ̀ tí Tani Olohun yìí sọ tó bá fẹ́ ṣe dédé ọ̀rọ̀ àwọn àfọ́ oníkíjìpá tó gbé wá tó play ǹjẹ́ òótọ́ ni àbírọ́ ni ṣé wọ́n ti túbá kó ń díẹ̀ tó bá ti túbá kó ń dẹ̀ kó ń fún wa níbi tí àfọ́ oníkíjìpá ti túbá kó ń bí pé káwọn ọ̀dọ́ lọ máa lo ojú màálù 16 káwọn ọ̀dọ́ lọ máa lo ewé ìbòtú jẹ láti fi wárzìkí láti fi wówó ṣé lẹ́yìn wà nù tẹ́yàn fi wówó ni wabtagu indallahi rizqan ní Allah bá yẹ́dà sọ fún wa ẹ wówó lọ sọ́dọ̀ Allah bá yẹ́dà ẹ wárzìkí lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ní Alfa Oniyawometa so àwọn àpèjúwe tẹ́ ń fi kalẹ̀ yẹn kò jọ mọ́ra wọn rárá àti rárá nìyẹn téèyàn bá já àfa oníjàlábì tó wá jẹ́ pé jàlábì tiẹ̀ débi wípé ó ń ṣe ẹbọ tààràtààrà
jálà bíi tiẹ̀ débi wípé ó ń ṣe nǹkan tó lágbára, ǹjẹ́ nílùú tá a wà yìí ṣé ń wé òfin sọ wípé kí wọ́n gbé e? Ọ̀tọ̀ ní nǹkan títa lọ lọ́run ọba. ǹjẹ́ tí òfin ò bá sọ pé kí wọ́n gbé àfọ oníjàlábí nílùú tá a wà ní Nàìjíríà tá a wà, so bó o lẹ ṣe lè wá máa sọ pé ọ̀rọ̀ yín gan ẹ̀ ń takora yín náà Alfa Oniyawometa, bó o lẹ ṣe wá lè sọ yí pé ẹni tó bá jẹ́ ẹlẹ́bọ pọ́nbélé tí ń ṣẹbọ lójú méjèèjì àṣẹbọ ṣògùn tí ń ṣẹbọ lójú méjèèjì, bó o ló ṣe wàrántì kí wọ́n má arrest ẹ̀? ẹ̀gbọ́n tẹ́ sọ ẹ sọ pé bó o ló ṣe wàrántì kí wọ́n má arrest ẹ̀, that is bó o ni wọ́n ṣe ní arrest ẹni tí ń ṣẹbọ lójú méjèèjì. So tó fi hàn bá gbé ẹni tí ń ṣe jálàbí tó àdẹ̀mọ̀ pé nínú iṣẹ́ jálàbí tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá tá a mọ̀ gangan tó jẹ́ jálàbí gangan, yíyẹ ìpẹ̀wò wà nù ẹ̀ ẹbọ ni, jíjógun wà nù ẹ̀ ẹbọ ni, so ẹbọ ni, oríṣiríṣi wà nù ẹ̀ ẹbọ ni. Tọ́ báyìí sìn tí ẹni tí ń ṣe lé Yorùbá wàrántì kí wọ́n gbé, bó ni ẹni tó já sí pé ń ṣe ẹbọ rẹ̀ tó já sí pé ẹ̀sìn ti ẹnu, bó ni wọ́n ṣe wá gbé Nàìjíríà? Àtakò ni ẹ àfà, àtakò ni ẹ ajásí pé àbòsílẹ̀ ṣe fẹ́ niyun náà nù, nítorí òfin Nàìjíríà fi àyè gbà náà. Wọ́n tẹ́kàn lè ṣe fún ni pé kẹ́ ẹ pé sínú ẹ̀sìn kẹ́dẹ̀ ṣe wáàsí fún àyè sì gba eléyun ipe kéèyàn pé yàn sínú ẹ̀sìn nínú òfin Nàìjíríà gan yẹn lè ṣe kí ni yẹn lè ṣe wáàsí ẹ̀sìn rẹ̀ fún àwọn ẹni tó yá sí pé wọ́n ń ṣe lẹ́sìn náà, so dáadáa. So but nítorí àbòsí wà tẹ́fẹ́ ṣe ẹ̀ ń tẹsẹ̀ bọ́sẹ̀ Alfa Oniyawometa, ẹ̀ ń tẹsẹ̀ bọ́sẹ̀ ok ẹni tó jẹ́ Alfa Onijalabi tí ń yẹsẹ́ wò, tí ń yẹ gbogbo ẹ̀ wò, ń yẹsẹ́ wò, ń sọ fún àwọn èèyàn pé ẹ mọ́rọ́ àdánwò tí àwọn Alfa Onijalabi tí wọ́n yẹsẹ́ wò yẹn mọ́ tí wọ́n ti fa ni. Èmi tí mo jòkó yìí bí mo ṣe jòkó yìí, uqsimu billah, mo fi Allah báyẹ̀dá mo fi búra, mo fi Allah báyẹ̀dá mo fi búra, mo fi Allah báyẹ̀dá mo fi búra. Èmi ti lọ bá ẹnìkan rí nínú Ìlọrin nígbà tí mo fi ń kéwú lọ́wọ́, mo ti lọ bá ẹnìkan rí tí mo sọ fún pé nǹkan báyìí ó kúnnà tẹ́mi fi túbá tí mo fi gbájúmọ́ súnnà. Mo ti lọ bá ẹnìkan rí nínú Ìlọrin tí mo sọ pé ipe mo fẹ́ kó bá mi wò nǹkan báyìí, kó bá mi wò nǹkan báyìí, kó bá mi wò nǹkan báyìí. Ìgbà tí wọ́n sọ lọ tí wọ́n sọ bọ̀, wọ́n bá sọ fún mi ipe bàbá mi, ipe bàbá tí wọ́n bí mi, ipe bàbá mi wọ́n ní pẹ́ kú o, ipe ohun tá a ṣe ni pé kí n lọ ra adìẹ wá, ipe kí n lọ ra adìẹ wá. Ní tí mo sọ yìí ó ti pẹ́ gan fa so ó ti pẹ́ gan lọ́pọ̀lọpọ̀ fa ẹ mọ̀ ó ti pẹ́ gan. Èmi náà mọ iṣẹ́ wo ní gbogbo ayé, mo mọ bá ṣe yẹ iṣẹ́ wo, irọ́ ni gbogbo ẹ o, irọ́ ni gbogbo ẹ, irọ́ ló kún díẹ̀ o. So wọ́n wá ní kí n lọ ká lọ ra adìẹ wá, ipe tá a bá ra adìẹ á fi ṣe sàárà, ipe tá a bá ṣe sàárà bàbá mi ò ní kú nǹkan kan bẹ́ẹ̀. Wallahi mo fi Allah báyẹ̀dá mo fi ń búra, ń ti ń lọ bí ọdún mẹ́jọ báyìí sìn, ń ti ń lọ ju bí ọdún mẹ́jọ báyìí sìn àbí jù bẹ́ẹ̀ lọ. Wallahi bàbá mi wà lálàáfíà, bàbá mi ò ṣàìsàn, bàbá mi ò ṣàárẹ̀, bàbá mi ò lásídẹ́ǹtì, aburú kankan ò ṣe bàbá mi. So bàbá mi ṣe ṣẹ̀mí àṣírá díẹ̀ kankan, so àṣírá díẹ̀ kankan. Ṣé irú eléyìí nìsín tí mo bá fẹ́ nígbàgbọ́ pẹ̀lú nǹkan yìí, ṣé ìní kó sí wàhálà ń bẹ̀? Àwọn tí wọ́n yẹnsẹ́ yìí wò, àwọn náà ni wọ́n tún máa ń sọ fún àwọn kọ̀ọ̀kan náà àwọn tó ń bá wá wọṣẹ́ lọ́dọ̀ wọn ipe ìyá yín nísìnyí ṣe yín o, láwọn ẹni tí wọ́n yẹsẹ́ wò, sáwọn ẹni tí wọ́n yẹsẹ́ wò. So bàbá ìyá yín nísìnyí ṣe yín o, ìyá tó já sí pé òun lè wà níbi tóun wà, bóyá sí pé kóun máa ṣàdúrà fọ́mọ rẹ̀ ń gbogbo gbà ipe kọ́lọ́run bá ran ọmọ yìí lọ́wọ́, ìyá tí ó máa wá ogbó ọ̀nà tí ó fi ṣe kíni, tí ó fi kún ọmọ yìí lọ́wọ́ pẹ̀lú àdúrà orí kò rí. Kẹ́nìkan tí ń yẹsẹ́ wò kó pe ara rẹ̀ láàfà kó wá máa yẹsẹ́, kó wá sọ pé ìyá tí ń ṣe wàhálà kíkankíkan òun ní í ṣe, kó wá máa sọ fọ́mọ náà pé ìyá rẹ̀ ní í ṣe ọ́, ìyá rẹ̀ ló wà ń di ìdààmú rẹ̀, eléyìí ó bá lọ wá bí ó ṣe pàyà. So làgbákò ayé àtàlìkíyàmọ̀ bá ṣe nínú eléyìí àti eléyìí èwo ló burú jù? Ẹ já sòdodo fúnra wa. Mọ́rọ́ àdánwò tí iṣẹ́ wíwò ti fà láwùjọ wa, mọ́rú ìbànújẹ́ àti ìnira tí iṣẹ́ wíwò, yèpẹ̀ wíwò tó ti fà láwùjọ wa, kí wọ́n dì náà rẹ̀ kí wọ́n sọ pé kò sí yèpẹ̀ wíwò nílọrin náà, ohun tí ò ṣe dì náà ni. So àwọn ò ní parọ́ mẹ́nìkan, ó yẹ báyìí sìn, ohun tí ò ṣe dì náà òun ni kí wọ́n sọ pé nítorí ohun tó wà so obvious, kódà tí ìjọba gan mọ̀ pé ń bẹ ń lọrin iṣẹ́ wíwò wà ń bẹ, tí ò ṣe dì náà ni wọ́n lè, kò sẹ́yìn kan tó lè dì náà lè, ẹnìkan kan ò lè dì náà rẹ̀ so ẹni kankan ò lè deny rẹ̀ pé kò rí bẹ́ẹ̀, so ẹni kankan ò lè sọ pé kò rí bẹ́ẹ̀
ẹnì kankan ò lè sọ pé kò síṣẹ́ wò ńlọrin ẹnì kan ò lè sọ bẹ́ẹ̀ so nítorí pé wọ́n ti mú Tani Olohun káwá dákẹ́ lórí ẹ̀ àbí torí pé wọ́n ti mú Tani Olohun àbí wẹ̀kọ́ káwá gbẹnu dákẹ́ lórí ẹ̀ pé wọ́n ti mú Tani Olohun nǹkan kan bẹ́ẹ̀ wallahi àsìkò fún àwọn onísùnnà àsìkò rẹ̀ fáwọn mùsùlùmí láti sọ pé eléyìí ò kò sínú ìsìláàmù ẹjúnù eléyìí ò sínú ìsìláàmù tó yá sípò òdodo lẹ́fẹ́ ṣe o ẹjú iṣẹ́ wíwónu ẹjúnù náà ẹ má ṣe má kò sínú ìsìláàmù ìlànà wọn ni ìlànà àwọn ẹni tẹ́ ń gbé ni kò sínú ìsìláàmù ẹjúlẹ̀ fún wọn so ẹjúlẹ̀ fún wọn náà ẹjúlẹ̀ fún wọn ó yẹ báyìí sìn àti ń tàn ọ́ máa parọ́ àbá àtọ̀wọ́ tó nígbà náà tẹ́lẹ̀ òun rò pé ogun dà wọ́n rò pé ọ̀dà máa dìsín ó sì dà dọ̀la. ẹgbọ́n àbí Jaqmalu ní fi ń rinlẹ̀ yìí o Alfa Oniyawometa iṣẹ́ ti wà tẹ́ ṣe ẹ sọ fún àwọn bàbá ń Bariga kí ni wọ́n rí sí ohun tí Jaqmalu sọ tẹ bá mọ̀ pẹ́ sí Ọlọ́run balẹ̀ fẹ́ bá wa ṣe má tẹ̀ wá nú ẹ̀sìn Allah bá dẹ́dà àìṣe dìndìnrín àìṣe múgù wa kunu ma'as sadiqin òun ni Allah bá dẹ́dà sọ fún wa so Allah bá dẹ́dà kò sọ fún wa pé wa kunu ma'al munafiqin kò ní kẹ́ darapọ̀ mọ́ àwọn aṣojú méjì bí ọ̀bẹ ẹ darapọ̀ mọ́ àwọn olódodo èèyàn as-sadiquna fi aqwalihim as-sadiquna fi a'malihim wa af'alihim wa ahwalihim wa dhurufihim àwọn olódodo èèyàn níbi ọ̀rọ̀ wọn àwọn olódodo èèyàn níbi ìṣesí wọn àwọn olódodo èèyàn níbi ìwà wọn tó bá kìtàbà àti súnnà mu so kí ni wọ́n ní sóhun tí Jaqmalu sọ yìí bó ni ó ṣe rí sí mo rí fídíò tí ṣe bàbá Akéwùgbèmí àbí kílẹ̀ ń pe bàbá òun tẹ́yìn gan náà tẹ́yìn sọ tí wọ́n ń sọ ipe Kùránì ni wọ́n fi pinlẹ̀ lọ́rin ipe Kùránì làwọn bàbá wọn fi pinlẹ̀ lọ́rin ipe ẹnikẹ́ni tí wọ́n bá rí láti ìsìn tí ń polówó oògùn tí ń ṣe kinní kan tí ń sọ̀rọ̀ oògùn ipe àwọn ó gbé ní nǹkan kan bẹ́ẹ̀ tó ẹ wá gbé Jaqmalu iṣẹ́ ti wà tẹ́ ṣe nù Jaqmalu rè abẹ́ẹ̀ ní gbé ni àwa lẹ́ ń wá kẹgbẹ́ àbí so torí pé à ń sọ òdodo fún yín àwa mọ̀ yín ẹ fẹ́ ṣàbòsí ni a mọ̀ yín àbòsí lẹ fẹ́ ṣe fáàlùkù mọ̀ ẹ wá gbé Jaqmalu dá ṣebí Jaqmalu rí ẹ gbé arrest ẹ Ìlọrin níbẹ̀ ló tiẹ̀ wà kò jìnnà sí yín ẹ arrest ẹ ẹni kíjọba gbé ẹ kó sọ àwọn àfáà tí wọ́n fóun níṣẹ́ tóun fi ń fọ́kọ̀ mu fún yín nù lọ́rìn àwọn tẹ́ mú ní múgù lẹ́ ń wá tó ẹ jẹ́ ká mọ̀ gbọ́ Jaqmalu lọ àsìkò tá ní ìdílé gbọ́dọ̀ sọ. ògùn dáadáa ẹgbọ́n àbí. má ṣe bọ gbogbo àwọn àfáà yìí wọ́n ní nǹkan lọ́wọ́ ẹ má jẹ́ nìkan tàn yín nígbà bá àfáà wa yọba wa jáde jọba ni ẹ má sóògùn irọ́ ni bàbá yìí ń pa o ǹbẹ ẹdọ́dọ̀ rẹ̀ gan bẹ lọ́dọ̀ rẹ̀. gbogbo ẹ̀ làwọn tó bí àwa ti ṣe bá wa èmi ò lè bá tọmọ mi jẹ́ kò lè wá dùn ní kí n wá mú máìkì ń ta kí n wá nígbà náà ẹnìkan má sóògùn kíní kan ní Muhammad azala anábì gan fúnra anábì gan sóògùn. ṣé ẹ gbọ́ sami'tum am la ẹ gbọ́ Tani Olohun ó bú ànábì àbí wafaqna àgbà ẹ̀ pé ó bú ànábì lakinnana karihna dhalik ṣùgbọ́n àkórìíra ohun tó ṣe yẹn inú wo dùn sí pé ó bú ànábì a lè gbà pé kẹ́nìkan máa bú ànábì a lè gbà la nusallim li ahad a lè gbà fẹ́ni kankan kó bú ànábì sallam ànábì ó tóbi nínú ìgbésí ayé wa lọ́pọ̀lọpọ̀ ó tóbi jìran wa lọ ó tóbi ju bàbá wa lọ ó tóbi ju ya wa lọ ó tóbi ju èyíkéyìí nǹkan nínú ìgbésí ayé wa lọ ní ànábì sallam àyàfi Allah bá yẹ́dà ni ó tóbi jù lọ. Alfa Oniyawometa ẹ̀yin là ń fèsì fún ẹ̀yin là ń ṣàlàyé ń tẹ́ sọ fáwọn èèyàn ẹ̀ ń béèrè pé ẹ sọ pé nínú ọ̀rọ̀ yín níwájú ẹ ń sọ pé Tani Olohun ó bú ànábì ó sọ oríṣiríṣi pa ànábì Tani Olohun fa al-Qur'ani ya à ń parabọ̀ wá síbi ti Qur'ani náà tẹ́fẹ́ máa fi jọ yí pé àfóúnjálà bí wo ló fa al-Qur'ani ya àfóúnjálà bí wo ló bú ànábì bí Tani Olohun yẹ ṣe ẹ̀yin gan náà ti fi tẹ̀sìn wọ́bàun ẹ̀ kàn dọ́gbọ́n fáwọn èèyàn wa ta'rifu ma taf'al fi qalbik wa nafsik ẹ mọ̀ tẹ́ ń ṣe nínú ara yín tójú tiwa ò tó kẹ́ lọ́bàá ẹ̀dà kó da yín lẹ́jọ́ lórí ohun tẹ́ bá nílẹ̀ mí. so báyìí sìn Jaqmalu ní sọ pé kódà nẹ́bì gan sógun irú ogun wo Jaqmalu ní sọ láìpẹ́ yìí pé àwọn bàbá àwọn máa ń fún àwọn ní nǹkan káwọn fi fọ́ ẹ̀kọ́ mu ipe kódà òun sì ń ṣe é dì sí ìwọ̀n sọ fún àwọn èèyàn wájú pé kódà nẹ́bì sógun ṣé irú ogun tí Jaqmalu sọ pé òun fi ń fọ́kọ̀ mu òun là nẹ́bì ṣe ni. ala ma nadlimu anfusana ala ma nara al-haqq fanada'uhu
kí ló dé tá fi rí òdodo tá dẹ̀ fi kalẹ̀ tá dẹ̀ mọ̀ ṣàbòsí fúnra wa yasifu rasul bisihir ń fi idán ogun ìfi ròyìn ànábì pẹ̀lú ìrújú pẹ̀lú àìmọ̀kan ẹ wá fẹ́ máa fi jọra wọn ìpín sọpọ́tì pé Tani Olohun ń jọ alukur'ani sọpọ́tì pé Tani Olohun ó mesmerize alukur'ani lè sọpọ́tì ẹ̀ láyé ẹni bá sọpọ́tì irú nǹkan bẹ́ẹ̀ fọwọ́ àdúwùdín ọ̀tẹ́sìn ni aláburú ni ẹni tí ó sọpọ́tì Tani Olohun pé bó ṣe fa alukur'ani yẹn yá o àbí bó ṣe jọ alukur'ani ohun tó dáa ni wallahi aláburú ẹ̀dá ni ó sọpọ́tì Tani Olohun lórí ẹ̀ so ní ó sọ báyìí Tani Olohun rẹ̀ but kẹ́ máa béèrè yìí pé ta ní ó fa alukur'ani ya bíi Tani Olohun nínú àwọn àfóúnjálàbí tí ó fi wá já sí wípé àmọ́ fi wéra wọn àwa fẹ́ béèrè lọ́wọ́ yìí náà pé ǹjẹ́ nínú ohun tí àwọn àfáà yìí sọ ohun tí Jakmalu sọ ń bíbà yìí regarding al-Qur'an àti Qur'ani tí Tani Olohun jóná èwo ni ìpalára rẹ̀ ó bá àwọn mùsùlùmí jù èwo ni mùsùlùmí ó fẹ́ di olórí ibú lórí ẹ̀ láyé àti lálùkìyámà jù látara rẹ̀ ó ta fẹ́ béèrè lọ́wọ́ inú àfà ẹjá máa gbọ́ Jakmalu. wọ́n kọjá wájú wọn wọ́n lẹ́ ọ̀gàlẹ̀ ìwọ̀n lọ níwá èmi ló kí tó ní wọ́n gbàlẹ̀ òun lè kúlẹ̀ ni mo lójú ká mi níbi tí ń lọ ni ó ti ọ̀nà ẹ̀yin àbá gẹ́gẹ́gẹ́ yìí mo lé mi sọ àbá gẹ́gẹ́ àbá ńlá ni mi ń jọ wọ́n ti bí mi wọ́n bí mi láàfà ńlá ni wọ́n bí mi kéke ó ní wọ́n mọ̀ yìí bàbá kan wá wà lọ́kẹ̀kan bàbá wọn kàn sí báyìí ni pé wọ́n sí báyìí ìsà ń sẹ́wọ́n sí mi pé wọ́n á kó wọn bí wọn á lè bá bàbá wọn wọ́n á dún àwọn àdé mẹ́ni tó ń bá wọn ní mọ̀ mọ́ onídàá bàbá múrí kan ni wọ́n ní irú múrí kan wọ́n á padà sọ̀rọ̀ bàbá mo ní bàbá wọ́n ní múrí kan lè máa fi bàtìyàn jẹ́ èyí jẹ́ múrí kan wọ́n yín. àkọ́kọ́ náà nínú ọ̀rọ̀ Jakmalu ẹ má bá mi dé o nínú ọ̀rọ̀ tí Jakmalu ń sọ yìí àkọ́kọ́ náà ẹ má gbọ́n tó sọ ń bí ó sọ pé òun sọ fún bàbá náà ipò òun ó jẹ́ kí múrí kan wọ́n wọn òun ó jẹ́ kí múrí kan wọ́n wọn ní rí múrí kan mọ́ màánà òun sọ wọ́n di olòṣì òun ò ní jẹ́ kí wọ́n rí múrí kan kí ló mẹ́ fi ṣe alukurani náà ni àbí tó bá jẹ́ alukurani ló mẹ́ fi ṣe wa al-unzila alukurani lidhalik ǹjẹ́ wọ́n sọ alukurani kalẹ̀ fún yẹn gbogbo àmà ìpẹ́ alukurani kọ́ ni Jakmalu ó fi ṣe bó ṣe sọ yìí lọ́jọ́ náà tí ń fi ń lérí ipò wọn jẹ́ kí múrí kan wọn bàbá náà so kí ni ó fi ṣe ẹ máa délé yùn mọ́lẹ̀ ẹ̀rí ẹ̀rí bẹ́ẹ̀ bá tún jẹ́ dàrí kan tí wọ́n kùn yín ọ̀yà. wọ́n dún wájú ẹ̀ ó ní wọ́n mọ̀ yìí tábà bá tiẹ̀ mo ní bàbá mi náà bàbá mi. àwọn ọmọ yìí mà láyà ọmọ wọn kò ń bẹ̀. èmi á wò wípé bóyá ìjọ́ kejì ìjọ́ kẹta ìjọ́ kẹrin bóyá nǹkan kan ó ṣe nǹkan kan wá sí wọn tún wá padà lọ ní bàbá ó ní nǹkan kan ó ṣe. àmọ́ lásán kọ́ àwọn tó bí àwọn náà fà wálẹ̀ ni o. bàbá tó bí èmi ò fi mí lẹ́gbàá kan kò sígbà tí ekun wa ń kan lò ìwọ́n tó ọba ní bàbá rẹ tó bá ní ọwọ́ gba nǹkan bó fi fọkọ̀ mu ó tètè lò èmi ń lò dáadáa wò. Alfa Oniyawometa ṣe gbọ́ wallahi ma indana ayu zulm a ní àbòsí kankan lọ́dọ̀ nazlimu bihi ayya ahad tá a ṣe fún ẹni kankan náà ẹ̀dá ọlọ́wọ́n ba tá a bá wá ṣáà ṣe tá a ṣe àbòsí fún yàn wallahi tá a bá mọ̀ a túbá a sì tọrọ àforíjì kèé ṣe kíni kèé pa wá lára kèé dà wá láàmú ká sọ fún yẹn pé kíyàn má bínú lórí àbòsí tá a bá ṣe fún fẹ́ni tó bá ń jà fáìlì kìámà rẹ̀ so ipe àwọn bàbá àwọn wọn fún àwọn ní nǹkan àwọn bàbá àwọn ibo ni wọ́n wà ibo ni àwọn bàbá àwọn wà Èkó ni wọ́n wà àbí Ọ̀yọ́ state ni wọ́n wà àbí Maiduguri ni wọ́n wà ibo ni wọ́n wà so naam 2023 barakallahu fikum 2023 ọdún tàwà ẹ̀ ṣeun gan so àwọn ẹni tí Jakmalu sọ pé àwọn bàbá àwọn wọ́n fún àwọn ní nǹkan wọ́n pèsè nǹkan fún àwọn nǹkan kan bẹ́ẹ̀ tó dẹ̀ ń jú èrò tí wọ́n fún ohun ìlú wo ni wọ́n wà la tazlimu anfusakum ayyuhan nas ẹ má ṣàbòsí fúnra yín adé wá ṣẹ̀sìn Ọlọ́run ọba ẹ fẹ́ sọ di fáì ẹ fẹ́ sọ di wàhálà ẹ fẹ́ sọ da gidi ẹ̀yin wá pera yín lóní súnà ẹ wá ń jáde ẹ wá ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe ẹ wá ń ṣe ń ṣe oríṣiríṣi nǹkan ẹ wá ń ṣe ń ṣe oríṣiríṣi nǹkan ẹ wá ń ṣe ń dààmú ara yín ẹ ń ṣe báyìí ya ayyuha sheikh
so wallahi Alfa Oniyawometa iṣẹ́ náà ní fi lọ́dọ̀ mi so iṣẹ́ náà ní fi lọ́dọ̀ mi rárá àti rárá wallahi iṣẹ́ náà ní fi lọ́dọ̀ mi rárá àti rárá mo rántí pé lọ́jọ́ tèmi àti ń pàdé l'Abuja àdùnnú síra wa gan lọ́pọ̀lọpọ̀ táàrẹ́ ní táà dùnnú síra wa kódà mo tún sọ fún Sheikh mi Abu Sufyan al-Ma'i mo ń sọ fún wọn pé alọ́bàáyẹ̀dá fún àfáàyè lẹ́bùn ọ̀rọ̀ sísọ lẹ́bùn kan máa gbé kalẹ̀ robot wallahi a lè gbà lọ́wọ́ yín kẹwàá máa sọ ohun tí ò yẹ kẹ́ máa sọ a lè kẹ́tàn jẹ pẹ̀lú pé a fẹ́ràn yín kẹwàá máa sọ ohun tí ò yẹ kẹ́ sọ Alfa Oniyawometa ọwọ́ àwọn wo ni Jakmalu ti ń gba nǹkan yìí eléyìí gan lásán ti tó lẹ́rìí kí wọ́n lọ arrest Jakmalu náà kí wọ́n arrest Jakmalu ibo àwọn bàbá wo ni wọ́n fún Jakmalu ní nǹkan tí fi ń fọ́kọ̀ mu ìtí fi ń fọ́kọ̀ mu yẹn ṣẹ́sìn Islam ni àdínul Islam ṣé Islam ni kí wọ́n sọ fún wa àwọn bàbá wo ni wọ́n fún ìlú wo ni wọ́n ti fún ibo ní tí ń lò àwọn bàbá tó sọ pé wọ́n bú òun àwọn wo ni ìlú wo ni wọ́n ti wá tó sọ pé òun tún lò dáadáa ẹ wá fẹ́ ṣàbòsí al-umma ẹ wá ń sọ fún wa pé it is not the right time to say it so it is not the right time to say it. àwọn bàbá múrí bàrígà ní ìsìn tí wọ́n gbá front níwájú àwọn tí wọ́n ń ṣe kinní o kó wọ́n mú Jakmalu ní sọ yìí òun ní sọ yìí oògùn tó ń fún tí fi ń fọ́kọ̀ ọmọ ìlú wo ni wọ́n ti ń fún àwọn bàbá tí ó sọ pé wọ́n ń fún òun tó yá sí pé ó jáwọ́ bàbá rẹ̀ ọmọ ìlú wo ni Jakmalu ọmọ ìlú Ìlọrin àwọn wọn wá ń fún ẹ̀ṣẹ̀ wọ́n ṣàbùsí al-umma tẹbá jẹ́ ògo Ìlọrin lóòótọ́ eléyìí gangan ti blackmail ògo Ìlọrin yín tẹbá yá sí pé òdodo lẹ bá fẹ́ ṣe faqbidu ali ẹmú ẹ arrest Jakmalu fa innahu qata'na fi biladikum ó ti ṣe tọ́ẹ̀nù ó ti ṣá ìlú ìgbẹ́rẹ́ tó bá yá sí pé ìlú ilẹ̀ fẹ́ jà fún ẹmú Jakmalu ó sọ pé àwọn bàbá àwọn ń fún àwọn ní nǹkan táwọn fi ń fọ́kọ̀ mu àwọn sì lò òun sì lò dáadáa ìgbẹ́ni tí bàbá rẹ̀ bá fún rẹ̀ kó lò ẹ lọ arrest Jakmalu kí àwọn àfáà Fúlàní wá mú Jakmalu so kí àwọn alájẹ́ ọ̀kan lọ́mọ kó wá mú Jakmalu tó bá mọ̀ pé wọ́n ń jà fún Ìlọrin lóòótọ́ tó bá mọ̀ pé Al-Qur'ani ni wọ́n fi pilẹ̀ Ìlọrin lóòótọ́ kó wá mú Jakmalu ní sọ yí pé àwọn bàbá àwọn ń fún àwọn ní oògùn táwọn fi ń fọ́kọ̀ mu àwọn fún àwọn ní oògùn tó ń fọ́kọ̀ mu kèfèrí lẹni tí bá ń yẹsẹ́ wò ìbùkù gbogbo ẹnu mo fi sọ gbogbo ẹnu mo fi wí ẹni bá ń yẹsẹ́ wò kèfèrí ni laysa bi muslim kèfèrí ni kìí ṣe mùsùlùmí òun yẹsẹ́ wò kèfèrí ni ẹ so kèfèrí ni ẹ tó bá ń yẹsẹ́ wò ìsọ ìpamọ́ sọ níbi kankan gbogbo ayé ní gbọ́ mi gbogbo ẹnu mo fi sọ òun yẹsẹ́ wò anta kafir kèfèrí ni ẹ anta mushrik kèfèrí ni ẹ tó bá ń yẹsẹ́ wò àwọn bàbá Kàmálì sọ kí alọ́bàá ẹ̀dà kó kẹ́ wọn àfáàbò tó sọ kí alọ́bàá ẹ̀dà kẹ́ wọn àwọn àgbààgbà nílọrin tó ń ti lọ́gán wọn sọ ipé kèfèrí ní kí alọ́bàá ẹ̀dà kẹ́ wọn bàbá oníwàásù àgbà wọn sọ pé kèfèrí lẹni tí bá ń yẹsẹ́ wò so wọ́n sọ náà eléyìí sọ pé mi ò fẹ́ máa wo kọ́mẹ́ǹtì tẹ́lẹ̀ bọ́ ojú mi wá kọ́mẹ́ǹtì kan eléyìí sọ pé wọ́n yóò padà kò tí ẹ̀rí tó fẹ́ kọ́gan ìkọ́kọ́ ló kọ wọ́n ó padà gbé ọ òun ló fẹ́ sọ wọ́n ń padà gbé ọ tọ̀ Ọlọ́run bó jẹ́ kó ń gbé mi lọ síbi ire o Ọlọ́run jẹ́ kó ń gbé mi lọ síbi tí oríire ayé mi àtàlìkìyàmà mi wà o tọ̀ ohun tó bá wá nílérò sọ ohun tó bá wá nílérò 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 ipe wọ́n gbé mi ṣe Ọlọ́run bó ṣerú rẹ̀ fún àwọn èyí ṣépè fún èèyàn bí èròǹgbà tó ní Ọlọ́run bó fi bọ́ ọjà ó yẹ báyìí sí so tiwa máa ń ṣàdúrà fún èèyàn bí ni èròǹgbà tó ní pẹ̀lú pé wọ́n ò padà gbé ọ èròǹgbà tó bá ní lórí ẹ̀ Ọlọ́run bó fi bọ́ ọjà yóò sì fi bá àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ jà ló bá tán èpè kọ́ o ohun tó sọ ni mo fi bọ́ ṣàdúrà o ohun tó sọ mo fi bọ́ ṣàdúrà wèé ṣépè fún yàn so sọ pé wọ́n padà gbé ọ ó complete ẹ̀ mo sì ní kí n bọ́ complete ẹ̀ kọ́lọ́wọ́n bá mi ṣàánú rẹ̀ so ẹnìkan sọ pé who now said you should stop àti mo kéwú nítorí kí ni bá mọ̀ náà ní kéwú nítorí pé bóyá ebi ń pa mí so èmi ò lọ kéwú nítorí pé mo fẹ́ jẹun nítorí pé bóyá ebi ń pa mí kí n lọ kéwú mo sọ pé mo fẹ́ lọ kéwú lẹ́yìn ìgbà tí mo ti di ọ̀gá sí ara mi tí mo ti di ọ̀gá ń di sí ara mi tí mo ti tó gbaṣẹ́ tí mo ti tó láwọn ọmọọṣẹ́ lábẹ́ mi tí wọ́n ń bá mi ṣiṣẹ́ so mo dìídì fi iṣẹ́ mi lẹ̀ sọ pé mo fẹ́ lọ kéwú ni
so mo ti ní ohun téèyàn fi ń ṣẹ̀ mí, mo ti ní ohun téèyàn fi ń gbégbé ayé kí n tó lọ kéwú, so in lọ kéwú nítorí pé bóyá mo nídìí nǹkan kan tí mo fẹ́ fi gbégbé ayé mi, so in ti torí rẹ̀ lọ kéwú. Mo lè pe èèyàn 10 wá ń sìn kan wá jẹ́rìí sí kó máa gbọ́, in ti torí pé bóyá ebi ń pa mí kí n lọ kéwú, so torí mo ti níṣẹ́ lọ́wọ́, mo ti níṣẹ́ tí mo ń ṣe, mo ti dọ̀gá sí ara mi, tí mo níṣẹ́ ọwọ́ ara mi, kó tó di pé mo lọ kéwú. So fún délé yìí kò sẹ́ni kankan tó sọ fún mi pé stop, Allah bá ẹ̀dá ló ṣe ìdáyà fún mi torí mo kéwú mo sì kẹ́kọ̀ọ́ tọ́yì. So tọ́ ẹ ká máa bọ́rọ̀ wa lọ, barakallahu fikum. So fún délé Alfa Oniyawometa, so a gbọ́dọ̀ touch ibẹ̀ yẹn, ẹ má sọ fún wa láyé ipe ìdọ́gbọ́n má fẹ́ fi yìn wọ́n ni, kí la fi yìn wọ́n fún? After all, they all said they didn't arrest him because of religion. Wọ́n láwọn ò gbé nítorí ẹ̀sìn, but ibi tó ti gbọ́dọ̀ kàn wá ní pé ẹ̀yin wá ń sọ pé ṣùgbọ́n àwọn èyí tó ṣe tó fi bẹ̀sìn jẹ́ yẹn náà yóò padà jẹyọ nǹkan kan bẹ́ẹ̀, èwo wà nínú àwọn àfọ́njálàbí ló wá ṣe róhun tó ṣe, á kó àwọn àlàyé fún yín dáadáa. ṣe tí wọ́n lè fi lẹ́tọ̀ọ́ láti gbé e. Ẹnìkan sọ ń sìn wípé you are trying to defend those Alfa. Bọ́ọ̀lù ọ̀rọ̀ yẹn ṣe jọ pé yẹn ń defend yẹn. Wallahi ohun tẹ́ ń ṣe nìyẹn o lè má jọ bẹ́ẹ̀ lọ́dọ̀ yín. Ẹ máa ń pẹ́ ash-shaytan yuzayyinu lil-insan amala. Shaytan ìmọ̀ ń ṣe iṣẹ́ ọmọ ènìyàn, ìmọ̀ ń ṣe lẹ́ṣọ̀ fún ọmọ ènìyàn ni, kò ní jẹ́ kọ́ ọmọ ènìyàn rí bó ṣe rí. So yuzayyinu laka ash-shaytan ma ta'mal aw ma amilta. Ohun tẹ́ ń ṣe yẹn Shaytan ní ṣe lẹ́ṣọ̀ fún yín, kò lè jẹ́ rí bẹ́ẹ̀ ni pé ń defend wọn ni. Defense lẹ́ ń ṣe fún Alfa Oniyawometa. You are defending them, yes, that is the fact. So ìdẹ́ ẹ̀sọ́ tẹ́ fi ń defend wọn fún wa. Àwọn ẹni tẹ́ ń sọ yìí wallahi tó bá fi lè rí Jakmalu lọ́la, ẹ̀yin náà mọ̀ tó ń gbé Jakmalu, Amirul Wa'izin, ọmọ babalágége, kìnìkan Sheikh Wali, nǹkan kan bẹ́ẹ̀. Láwọn ẹni tẹ́ ń sọ yìí ń gbé àwọn ọ̀rọ̀ Jakmalu wá fún yín kẹwàá nǹkan. Wallahi àwòsàn òdodo kò sún tó kà pẹ̀lú ẹnì kankan tí wọ́n bá fẹ́ sọ yí pé àwọn ò sọ pé kí wọ́n má ṣe ń tó fẹ́ ṣe fún Tani Olohun, àwọn ò sọ bẹ́ẹ̀. Ẹnikẹ́ni ní right àti ìjà fún ìwà ara rẹ̀, èmi gan ní right àti ìjà fún ìwà ara mi, àwọn nìkan kọ́. I have right to fight for my personality if I have time for it. Tí mo bá ní àsìkò fún personality mi, mo lè jà fún Al-Quran, Islam ò tako. So but ohun tá a sọ ni pé tó bá já sí wípé lórí àwọn ọ̀rọ̀ tí Tani Olohun sọ ipe irinṣẹ́ àwọn oníṣẹ̀ṣe ń bẹ lọ́wọ́ àwọn kan lọ́rin, kò parọ́ òdodo bẹ̀ ló sọ yẹn. And Jakmal is one of the people you should talk about nínú Ìlọrin, nítorí ọlásàlátù ń bẹ náà. Mọ̀ tí Jakmal ń dánwò nínú Ìlọrin ni pẹ̀lú àsàlátù rẹ̀. So á play ọ̀rọ̀ rẹ̀, ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ ẹ̀rí ni, kò ní di wàhálà.